Àtíkù pariwo sọ̀rọ̀, ẹ dìbò fún ẹgbẹ́ ADC, ọmọ Ọ̀ṣun níyàwó mi o. náání ohun tá a ní là ń náání, ọmọ aṣẹ́gìtà náání èpo ogi. Yóò dífá fún bàbá kan òkè ọ̀hún tó fẹ́ yàwó 16, níbi tí oníyàwó kan ti dáyàwó ẹ̀ lókòwò tó ń pawó tó ń raṣọ, tó níyàwó 2 péré ní òun dúpẹ́ ilé òun mọ níwọ̀nba. Àmọ́ lọ́jọ́ táwọn olóṣèlú dé tí wọ́n ní bèrò bá ṣe pọ̀ tó làwọn fi ń pínwó fún ìdílé, torí èrò ló ń jẹ tàwọn. Oníyàwó kan mú tiẹ̀ wá ilé dá, oníméjì mú tiẹ̀ wá ilẹ̀ ṣòfò. Àmọ́ nígbà tí bàbá òkè ọ̀hún ṣílẹ̀kùn ilé táwọn obìnrin tò lọ bí ẹgbẹlẹ, àwọn olóṣèlú ní ilé àwọn rèé, ibi táwọn ń wá kiri láti ọjọ́ yìí nìyẹn. Làwọn oníyàwó kan méjì bá ń bẹ̀rẹ̀ sí rún mú. Bàbá òkè ọ̀hún ní kí wọ́n má rún mú mọ́ o, ohun tá a ní làátà ni o. Ó dàbí pé ohun tí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ADC ní lọ́kàn báyìí nìyẹn, ohun tá a ní làátà. Torí bí ìbò gómìnà Ọ̀ṣun ṣe ń súnmọ́lé, bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọgbọ́n yí àwọn olóṣèlú ibẹ̀ nínú po. Ẹni tó dàbí aṣáájú ẹgbẹ́ ADC nílẹ̀ Yorùbá yìí, Ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, ló kọ́kọ́ fi ọ̀rọ̀ ìyàwó ẹ̀ béèrè bí ọ̀rọ̀ ìdìbò yìí yóò ti jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọkùnrin náà ní òun ò bá obìnrin míì lájọṣepọ̀ rí láti ọjọ́ tí òun ti fẹ́ ìyàwó òun. Ó sì ní kí Ọlọ́run wò yẹn mọ́ òun lára, kó fi jẹ́ kí àwọn ará Ọ̀ṣun dìbò fún ẹgbẹ́ òṣèlú òun, kí wọ́n sì gbé Nájímùdín Sàlámù tí àwọn fà kalẹ̀ wọlé. Àmọ́ Alhaji Àtíkù Abubakar kò lè ṣe irú àdúrà bẹ́ẹ̀ yẹn, nítorí kì í ṣe ìyàwó kan ṣoṣo lòun fẹ́ ń tiẹ̀. Ọ̀nà míì lòun gbé àdúrà tiẹ̀ gbà, àmọ́ lórí ìyàwó ẹ̀ náà ni. Alhaji Àtíkù Abubakar wà l'Óṣogbo lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹjọ 2026 yìí. Lórí ọ̀rọ̀ ìbò gómìnà ọjọ́ Sátidé yìí náà ló sì ṣe wá o. Níbẹ̀ ló sì ti sọ pé òun fẹ́ bẹ gbogbo ará Ọ̀ṣun pátá kí wọ́n jọ̀wọ́ kí wọ́n dìbò fún ẹgbẹ́ àwọn, kí wọ́n má wo òun bí àlejò. Ojú ọmọ onílùú ni kí wọ́n fi wo òun náà, nítorí ìyàwó òun Títí Àtíkù Abubakar, ẹni tó jẹ́ ìyáálé òun àgbà, ọmọ Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Àríṣe láríkà ní bàbá ìrègùn. Àtíkù ní gbogbo ìgbà tí òun bá ti ń wá bá àwọn èèyàn lọ́ṣun ni wọ́n máa ń dìbò fóun. Òun sì mọ̀ pé kì í ṣe torí òun ni wọ́n ṣe ń dìbò náà, bí kò ṣe ọmọ wọn tó wà nílé òun. Ó ní bí wọ́n ti ń ṣe láti ọjọ́ ìwá fóun náà ni kí wọ́n tún ṣe, kí wọ́n rí i pé Nájímù Sàlámù làwọn fà kalẹ̀, torí bí wọ́n bá ti dìbò yàn òun tún ń padà bọ̀ tí òun yóò sì ṣáájú àwọn ọmọ Ọ̀ṣun wọ ilé ìjọba. Ó ṣàlàyé pé kí wọ́n béèrè òun lọ́wọ́ ìyàwó òun o, wọn yóò mọ̀ pé òun kì í sọ̀rọ̀ kí wọ́n má bàa bẹ́ẹ̀. Gbogbo nǹkan rere tí àwọn ti ṣèlérí fáwọn ará Ọ̀ṣun, gbogbo ẹ̀ ni yóò tó wọn lọ́wọ́. Ó ní kí wọ́n má gbàgbé pé òun ti wá sí Òṣogbo náà rí. Òun ti fi ìgbà kan wá ṣe kàmpéènì fún Démọ́lá Adélékè tó ń ṣe gómìnà báyìí, tí òun sì wá kàmpéènì fún ara òun pàápàá nígbà tí òun náà ń dupò ààrẹ. Pé gbogbo ìgbà tí òun bá sì ti wá náà ni àwọn ará Ọ̀ṣun ń dìbò fóun. Pé òun dúpẹ́ oore o, òun mọ̀ pé torí ìyàwó òun ọmọ Iléṣà ni wọ́n ṣe dúró ti òun. Nígbà tí èèyàn bá sì rí àwọn èrò tí wọ́n rọ́ sí ẹ̀yìn Àtíkù nígbà tó ń wọ ìlú Òṣogbo lọ, èèyàn yóò rò pé kò tún sí èrò míì níbì kan ní ìlú náà mọ́ ni. Níṣe ni wọ́n toro mọ́ mọ́tò ẹ̀ tí wọ́n ń sáré tẹ̀lé lẹ́lẹ́lẹ́. Tilétilé làwọn náà sì wá, torí òun àti David Mark ti ṣe alága ẹgbẹ́ ADC náà ni wọ́n jọ wá. Wọ́n sì mú Dino Melaye dání bí ọmọ ìkẹyìn wọn léńjẹ. Bí wọ́n ṣe ṣe tí èrò tó pàdé Àtíkù fi pọ̀ tó bẹ́ẹ̀ kò yéèyàn, torí níṣe làwọn èrò náà ń rọ́ bí omi. Ohun tó sì jẹ́ kí orí Àtíkù pàápàá wú rèé, tó fi sọ pé inú òun dùn sí irú ìfẹ́ ńlá tí wọ́n fi hàn sóhun. Lára ohun tí kò sì ṣe sẹ́nìkan tó lè sọ pé òun mọ ibi tí ìbò ọjọ́ Sátidé náà dorí kọ nìyẹn. Nítorí bí ẹgbẹ́ òṣèlú ADC ti ń ṣèpàdé tí àwọn èrò ń wọ́ tẹ̀lé wọn lọ síbi gbogbo yìí, bẹ́ẹ̀ náà ni APC o. Bí APC náà bá ń ṣèpàdé tiẹ̀, ẹsẹ̀ ò ní gbèrò níbi tí wọ́n bá ti ṣèpàdé wọn. Bí ìgbà pé wọ́n ń ṣe ọdún ìbílẹ̀ ńlá tàbí wọ́n gbá bọ́ọ̀lù àgbáyé tán táwọn èrò wá ń tú jáde kọ̀ọ̀kọ̀ọ̀ ni.
bákan náà sì ni kò sí ibi tí Adeleke àti ẹgbẹ́ àkọọdù náà yóò lọ tí àwọn èrò kò ní kúnbẹ̀ ní àkúnfàyà. ìdí èyí ló sì ṣe jẹ́ gbangba òde ni wọ́n ti máa ń ṣe gbogbo àwọn ìpolongo tí wọ́n bá fẹ́ ṣe. àmọ́ àwọn èèyàn tí wọ́n mọ ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí àti àwọn ọmọ lẹ́yìn wọn fúnra wọn ní ẹni tí ògbọ́n làwẹ̀ ń gbò ní o, ọgbọ́n ni kálukú ń dá sí i. pé ojúlówó èrò gan tàbí àwọn ọ̀ríjínà èrò wọn ò pọ̀ nínú àwọn tí wọ́n ń rí yìí, pé iye ọmọ ẹgbẹ́ tó jẹ́ olódodo láàrin wọn kò tó nǹkan kan. ǹjẹ́ báwo lèyí ṣe rí bẹ́ẹ̀? àwọn yìí ṣàlàyé pé bí wọ́n ti ń ṣe é ni pé àwọn tí wọ́n tẹ̀lé APC lónìí yìí náà ni wọn yóò tẹ̀lé àkọọ̀dù lọ́la, àwọn náà ni wọn yóò wà lẹ́yìn ADC lọ́túnla. ibikíbi tí wọ́n bá sì ti ń ṣe ìpolongo làwọn ń lọ. kò sí sóhun méjì tí wọ́n ń wá lọ síbẹ̀, kì í ṣe ọ̀rọ̀ tí ẹni tó fẹ́ du ipò fẹ́ sọ ni wọ́n ń torí ẹ̀ lọ o, bí kò ṣe owó tí àwọn yóò rí gbà níbẹ̀ ni. àwọn èèyàn náà ní kò sí ọ̀rọ̀ kan níbẹ̀. ọ̀pọ̀ àwọn aráàlú ló ti nígbàgbọ́ pé àwọn olóṣèlú ń lọ pawó níbi tí àwọn náà ń lọ ni, pé kò sì ṣe nǹkan kan torí bí wọ́n bá dé ọ̀hún ò ní rántí àwọn mọ́. nítorí ẹ̀ ni wọ́n ṣe ń tẹ̀lé wọn báyìí kí wọ́n lè rí tiwọn gbà. tó jẹ́ àwọn tí wọ́n ń wọ aṣọ àkọọ̀dù náà ni yóò padà lọ sí ọ̀dọ̀ APC tí wọn yóò sì wọ aṣọ wọn. bẹ́ẹ̀ ni wọn yóò wọ aṣọ àwọn ADC náà torí yúnífọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta ló wà lọ́wọ́ wọn. ṣùgbọ́n o, Àtíkù sọ pé ọ̀rọ̀ táwọn ò rí bẹ́ẹ̀ ṣá o, pé àwọn tí wọ́n tẹ̀lé òun dé gbàgede Mandela tí àwọn ti ṣe ìwọ́de àti ìpàdé ńlá náà lóṣogbo, àwọn ojúlówó ọmọ ADC ni wọ́n o. àwọn náà ni wọ́n sì fẹ́ fi ìbò wọn gbé ẹgbẹ́ òṣèlú àwọn wọlé. bó ti ń sọ̀rọ̀ làwọn èèyàn ń pàtẹ́wọ́ tí wọ́n sì ń pariwo, ọ̀rọ̀ sì ti di dẹ́mọ́-mọ́-wà, bó rọ́wọ́ mi ò rínú mi. kò sì sí ẹni tó lè ṣàlàyé ohun tí yóò ṣẹlẹ̀ àfi lẹ́yìn tí wọ́n bá dìbò náà tán lọ́jọ́ Sátidé. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ ADC yìí nìkan ni wọ́n ń múra, àwọn APC náà ń bọ̀. wọ́n ń gbé ìparí ìpolongo tiwọn náà bọ̀ láìpẹ́ rárá. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn náà sì ti ń lérí pé eégún làwọn èèyàn rí tó ré kọjá lọ o, gẹ̀lẹ̀dẹ̀ ń bọ̀ pẹ̀lú òpin ìran. Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ àti àyẹ̀wò àwọn ohun tó ń lọ lórí ọ̀rọ̀ ìdìbò Ọ̀ṣun tó ń bọ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.